mo kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọ̀balẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójútẹ̀ fún òwà ojú náà ò ní fọ́ etí tẹ̀ fi gbà wá ìtí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ ta tún mọ aṣojú mọ́ máwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ̀ jẹ́ olólùfẹ́ wa nígbà tí orúkọ oníròyìn tí kò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun ló kọ ti tèmi ń jẹ́ ẹ jẹ́ á máa wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Gbogbo rádaràda Àtíkù àti Wike ó ti tó gẹ́ báyìí kán sinmi ìjà ikú àtẹyẹ kán sì wọ ojútùú sí wàhálà tí ń bẹ láàrin wọn Bọ̀dé George ló sọ èyí di mímọ̀. Lẹ́yìn ìròyìn tó jáde nípa àwọn Fúlàní tán ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ LAUTECH Ògbómọ̀ṣọ́ àwọn aláṣẹ ilé ìwé ọ̀hún ni wọ́n ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò ságbègbè àwọn akẹ́kọ̀ọ́ náà. Ọwọ́ àjọ Civil Defence ti àwọn mẹ́fà tán ní í ṣe pẹ̀lú pínpín egbògi olóró ní ìpínlẹ̀ Èkìtì. Awakọ̀ ọ̀mùtí kan ló wakọ̀ pa sójà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ṣe ọ̀pọ̀ léṣe ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ti gbé ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Imo ti pa lẹ́yìn tán kẹ́fìn pé ilé-ẹjọ́ ọ̀hún òun ní kùdìẹ̀kudiẹ ló wà ńbẹ̀ tó sì ṣeé ṣe láti wó lulẹ̀ lójijì. Ebi ló ń pa mí tó jẹ́ kí n jí àpò ìrẹsì àti àgbàdo gbé ẹ dáríjì mi ẹ dákun torí ti Elédùmarè ọlọ́dẹ kan tán fi sọ́lé ló sọ èyí di mímọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ṣẹ́rí gbogbo rádaràda àti jákujàku Àtíkù pẹ̀lú Wike ó ti tó gẹ́ kán sinmi ìjà ikú àtẹyẹ láàrin ara wọn Bọ̀dé George ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ ògbóǹtarìgì àti olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP Bọ̀dé George òun ló ti lọ́gọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sì ti ké pe Àtíkù Abubakar èyún olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 tó tún jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí àti Nyesom Wike tó jẹ́ mínísítà fọ́rọ̀ olúlulẹ̀ yìí ti ń ṣe Àbújá láti wá ojútùú kán sì wá wọ̀rọ̀kọ̀ kán fi ṣàdá lórí awuyewuye àti ìjẹkù pẹ̀lú ẹyẹ tí ń bẹ láàrin àwọn méjèèjì nínú ọ̀rọ̀ tí Bọ̀dé George sọ lójúmọ́ máwòrán Arise TV lẹ́ni tí ń ṣe ọjọ́ kọkànléníọgbọ̀n inú oṣù kínní ọdún tá a wà yìí ibẹ̀ ni Bọ̀dé George ti pé àwọn méjèèjì pé sẹ́rí wàhálà tí ń bẹ láàrin wọn yìí kì í ṣẹgbẹ́ òṣèlú APC kankan òun ló fà á o pípa àwọn méjèèjì náà mọ tí ń bẹ láàrin ara wọn nínú ètò sì ní àwọn gbọ́dọ̀ gbá àwọn ìgbìmọ̀ kan dìde láti wá ní tí ń ṣẹlẹ̀ kan tanná dèdí ọ̀rọ̀ náà kán lè mọ ibi tí à ń jagun ẹnu sí òun ẹni tí wọ́n bá ṣe ìwádìí rẹ̀ finifini tá a bá rí wípé òun ló jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn lẹ́yìn ìwádìí ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ yẹ kí wọ́n fi ìyà tó tọ́ àti èyí tó yẹ kí wọ́n fi jẹ irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti wàhálà náà ó ní tí ń bẹ láàrin àwọn méjì láti ìgbà tó ti fẹ́ ṣe àkójọpọ̀ ìdíje sí ipò ààrẹ lọ́dún 2023 èyí tó ti bí wàhálà láàrin àwọn méjèèjì Bọ̀dé George ó wá pe Àtíkù Abubakar àti Nyesom Wike pé ẹ jẹ́ pé àárọ̀ àti ọ̀dọ̀fínú yín kẹjá wójútùú sí wàhálà tí ń bẹ ńlẹ̀ yìí ká lè ní tẹ̀síwájú nínú ẹgbẹ́ òṣèlú PDP. On either A or B. No, please. For me, we have to set up a proper committee that would x-ray the mess that started on that convention day. And we sort it out. Anybody who is guilty of any serious offenses must be dealt with. It's not a private concern. And we have no apologies. If you are a member of an organization, there are rules and regulations of what you should do. So follow it. If you can't follow the regulations and you think you can maneuver A to B for your own sustenance, then we ease you out. Lẹ́yìn ìròyìn tá a ti mú wá èyí tó jáde nípa àwọn Fúlàní tán ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ LAUTECH ti Ògbómọ̀ṣọ́ níṣe ni àwọn aláṣẹ ilé ìwé ọ̀hún náà ti kó àwọn ẹ̀ṣọ́ aláàbò ságbègbè àwọn akẹ́kọ̀ọ́ náà. Tẹ́ ẹ bá gbàgbé lánàá òde yìí la mú ìròyìn náà wá nínú èyí tí wọ́n sọ di mọ̀ wípé àwọn afurasí Fúlàní darandaran kan náà ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé ní agbègbè stadium àti ọ̀ndàjì nínú èyí tí wọ́n ti gba òbítíbitì dúkìá lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olówó iyebíye èyí tí ìròyìn tún fi múlẹ̀ wípé ènìyàn méjì nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀
jẹ́ Ọlọ́run nípè lásìkò táwọn oníṣẹ́ láabi yìí tán ṣe ìkọlù sí wọn. Wàyí o láti ọ́fíìsì díìnì àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti àjọṣepọ̀ ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ ó ní wọ́n ní àwọn ti jọ fọwọ́sowọ́pọ̀ báyìí pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀hún láti lè jẹ́ kí ètò ààbò àwọn akẹ́kọ̀ọ́ kó tún múnádóko sí i nílò tí wọ́n ti kọ ìwé náà jáde wípé àwọn pe gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ní gbogbo ìjọba ìbílẹ̀ ọ̀hún láti ya ikọ̀ ojú ní alákànfin-sọrí kan sì bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní ṣíṣe báyìí láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ LAUTECH ọ̀hún nílò tí wọ́n ti sọdún mọ̀ pé lásìkò yìí lọ wọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de tí ń ṣe pàtírò àtàlọ àtàbọ̀ ní gbogbo ìgbà tí wọn yóò fi mójútó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kí ètò ààbò àti àlàáfíà tó péye kó lè máa jọba ní agbègbè tí àwọn oníṣẹ́ láabi náà tí wọ́n ti ń ṣọṣẹ́. Ọwọ́ àjọ Civil Defence tẹ àwọn 6 tán ní ṣe pẹ̀lú pínpín egbògi olóró ní ìpínlẹ̀ Èkìtì lágbègbè tó pè ní Ìkòrò Èkìtì àti Ìláwẹ̀ Ìgbàrá Odò ní Èkìtì ó ní ọwọ́ ti bá àwọn oníṣẹ́ láabi 6 ọ̀hún nínú àlàyé àjọ Civil Defence náà ẹ̀ṣọ́ ara ẹni láàbòlú èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn. wọ́n ní àwọn afurasí 4 kan nílẹ̀ tí wọ́n ti dárúkọ Peter Emmanuel ẹni 30 ọdún, John Friday ẹni ọdún 23, Bọ́lárìndé Olúwaṣeun ẹni ọdún 22 àti Ọládélé Samuel ẹni ọdún 25 ó ní ọwọ́ bà ní agbègbè Ìgbàrá Odò sí Ìláwẹ̀ ní Èkìtì ọ̀hún nígbà tán ní àwọn 2 tó kù Abdullahi Ọláyínká ẹni ọdún 27 àti Yakubu Kamaldeen ẹni ọdún 22 ó ní ọwọ́ bà ní Ìlọ́rọ̀ Èkìtì lẹ́ni tí wọ́n ní àwọn 6 ni wọ́n jingiri nínú ká máa pín egbògi olóró oríṣiríṣi fún àwọn ènìyàn lásìkò tí wọ́n ṣe pàtírò àti àyẹ̀wò ọkọ̀ tí ń lọ tí ń bọ̀ ó ní wọ́n kẹ́fín àwọn ènìyàn yìí tó sì ní wọ́n gbìyànjú láti júbẹ̀ ìhòòrò nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n ṣùgbọ́n tí àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú tí wọ́n pa kìtìmọ́lẹ̀ nílé tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn 6 tó sọ di mímọ̀ wípé oríṣiríṣi àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó tó ń ṣe àfihàn wọn pé wọ́n ti jingiri nínú iṣẹ́ pínpín egbògi olóró káàkiri kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkìtì nílẹ̀ tó sì bá wọn egbògi olóró àkàkà ìmọye ní ọwọ́ wọn. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó fi ara pẹ́ yìí ní èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra ní Ọ̀gbàrú níbi tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò èyí tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún Soludo tó ṣẹ̀ṣẹ̀ ṣe àgbékalẹ̀ wọn tí wọ́n jẹ́ Aguna Chamber tí wọ́n ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tán fífi páńpẹ́ òfin mú àwọn ọ̀dọ́kùnrin àti ọ̀dọ́bìnrin láwọn tí wọ́n ní wọ́n ti jingiri nínú ìwà egbògi olóró ní gbígbé àti àwọn ìwà ọ̀ràn míì ní ibi tá ti sọ di mímọ̀ wípé wọ́n fi níbi tá ti sọ di mímọ̀ nínú fídíò tí wọ́n fi jáde síta lè táwọn ṣe àfihàn rẹ̀ fún yín ohun tí ó fà á tí ọwọ́ fi bà wọ́n gan àti ibi tí ọwọ́ ti bà àwọn oníṣẹ́ láabi náà ní ìpínlẹ̀ Anambra. Ebe anyị nọ kịta bụ na Ọgbadu local government headquarter. Ndị anyị na-afụ ebe a bụ some hoodlums enwetara this morning as usual, na ndị strike force Ogbaru have been on a very serious work in line with the security agenda of Mr. Governor to sanitize every angle in Okpoko. They have been on this for a while now. Since over 3 or 4 days now, they have been investigating some bad spots where criminals are hiding, especially some bunks where hard drugs are being taken. If you look at here, you will see some people in Anya for the evidence. We don't know about different type of drugs and the materials. We never ranging from Igbo, Mpulumili, and drug and the cocaine, pure cocaine. This one is a pure cocaine. You can see it. That's cocaine. Fanam Elisi. Ina yema ya fufun tikushishe. Even POS machine ejim make transactions. Okay, these are their faces. Bring your face up. Come on. Your face up. Your face up. Your face up. So Rabu na phone. Echi onye jo no ma kwusi ilu drop ya. Nema ya. Look at me.
freeway nke drug elili gị iwu a drug elili gị irunye na-efe onye nke a bụ onye zuru ohi ewu ngwa onye ebe agaba before you have been here before after me before apụtago you before ị ga ya kapụtakwara ya ọzọ okay afọ onye nke dị na onye nke bụ ekwe before okay iso na ndị si prison bata asị isi prison bata okay that's good onye ohi ewu ngwa won't you bring your face Shut up. Madam Akita Casno Yanwa the men Madam Casno Yanwa Bonnie Polanele Webong, okay? As a wine, Abes a wine as no Yanwa Polanele Afia Mbologni de Lafia. God forbid. Is it a drug? No. But everybody could need a drug. Isn't it? No, Makachina Kakaro. Drug can okay, drug. I didn't maybe the EU government. I didn't maybe EU government. I won't get a Nabonk in a lend. You was in a lenny, madam. You was in a lenny Nabonk. Nabonk. Marenum, the governor could not choose anything bonk at all. Anything have drug na tell us here. Okay, in a bonk. That's good. In a nefoba. If I bo Obaru Strike Force in conjunction with Oboko Security Network Vigilante of Lolo Atata. So if I be warning to everybody in Obaru, mean what drug in a lele. In a Zuori, in a picking pockets, in a armed robbery. The security network of Obaru, they're very tight and they are watching. Okay, money pack out of Obaru. Okay, money is your Obaru poor. Open in what I finalo. Okay, money is your Obaru poor. When Obu no Rikis no Yakishalizun, Obaru Vigilante will get you. Like all these people you are seeing here will face the law. Be na any real funa. They want to be so. Hey, bring your face up. Come on. Bring your face up. Okay, this particular guys. So àwọn agbébọn ti jí alága fẹ́tò ìdìbò ìpínlẹ̀ Abia gbé wọgbó lọ báyìí. Ẹni tó jẹ́ alága fún ètò ìdìbò ní ìpínlẹ̀ Abia èyí tí orúkọ rẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n George Chima ó ní ó ti di àwátì pẹ̀lú bí àwọn ajínigbé agbébọn ọ̀hún wọ́n ṣe ṣe ìkọlù sí ní ilé rẹ̀ èyí tó wà ní Okigwe ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé àwọn agbébọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n dì hámọ́ra ogun ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí lásìkò tó ń sin àwọn àlejò tí wọ́n wá kí tán jẹ́ akẹ́kọ̀ọ́ àgbà ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Abia tán wá kí sí ilé rẹ̀ lásìkò tó ń sìn wọ́n lọ ó ní wọ́n sọ dímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà wọ́n gbé ọkọ̀ tẹ̀lé lẹ́yìn nínú ètí wọ́n yí ẹni tó jẹ́ awakọ̀ rẹ̀ tó ti ń kẹ́fìn wípé àwọn ènìyàn náà ń tẹ̀lé àwọn lásìkò tí wọn yóò fi bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ kánjú bẹ́ẹ̀ wòrò níṣẹ́ ni wọ́n kó wọn ní pàápàámọ́ra wọn gbìyànjú láti wá ọkọ̀ alága ọ̀hún pẹ̀lú alága náà wọ inú igbó lọ ṣùgbọ́n wọ́n ní ọkọ̀ náà ó kọsẹ́ sílẹ̀ lásìkò náà tí wọ́n gbìyànjú láti kíìkì rẹ̀ ṣùgbọ́n tọkọ̀ ní ohun òrebi kankan o nígbà tí wọ́n rí wípé ọkà ti fẹ́ fo táṣìírí àwọn sì ti fẹ́ tú ó ní wọ́n sì ní àlàyé wípé wọ́n dá ọkọ̀ àwọn ènìyàn tí ń kọjá kan lọ tó sì gba ọkọ̀ lọ́wọ́ wọn èyí tí wọ́n fi wá alága ọ̀hún lọ sí inú igbó tí wọn kò tí ì mọ ibi tí ó fi orí mù sí báyìí gbogbo àlàyé yìí ló jáde láti ẹni tó jẹ́ awakọ̀ alága náà lásìkò tá a fi kó ìròyìn jọ gbogbo akitiyan láti bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia Maureen Chinaka nígbólóhùn wọn ló já sí pàbó torí pé gbogbo ìgbà tá a fi ń pè é òní ó ń sọ di mímọ̀ wípé òun yóò tún padà sí wa lọ́dọ̀ láti pè wá padà lórí ọ̀rọ̀ náà.
awakọ̀ ọ̀mùtí kan ló mà ṣe bẹ́ẹ̀ wakọ̀ pa sójà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ṣe ọ̀pọ̀ léṣe ní ìpínlẹ̀ Èkó báyìí. Àwọn sójà tán wà ní Myong Barrack lágbègbè Morocco Ṣómólú ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì pẹ̀lú bí awakọ̀ tó ti mọ tí yóò kan kẹ́ríkẹ́rí bó ṣe ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ kọlu àwọn ọmọ ogun ilẹ̀ yìí 4 náà lásìkò tí wọ́n ń ṣe eré ìdárayá jogging ní ojú òpópónà èyí tí wọ́n sọ dímọ̀ látẹni tó jẹ́ Priscilla tí ọ̀rọ̀ náà tó ṣe ojú rẹ̀ ó ṣe ní àlàyé wípé àwọn tí wọ́n wa ọkọ̀ ọ̀hún inú awakọ̀ àti èèyàn 7 míì náà ń bẹ pẹ̀lú rẹ̀ nínú ètí wọn ní awakọ̀ náà ó ti mọ tí ó kẹ́ríkẹ́rí tó sì ń wa ọkọ̀ náà ní ìwàkuwà èyí tó fi lọ ya ọwọ́ báwọn ọmọ ogun ilẹ̀ 4 tí wọ́n sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní bó ṣe kọlù wọ́n gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí wọn lẹ́yìn tí wọ́n wa ọkọ̀ náà ní ìwàkuwà tán ṣùgbọ́n náà ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n fi páńpẹ́ òfin tán fi mú wọn tán sì lù wọ́n bí kúkú bí yíyè nínú ètí wọn ní ọ̀pọ̀ wọn ló ṣe bẹ́ẹ̀ tó dákú lọ́ràn gbọ̀dàn nígbà tí ọwọ́ ìyá àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó tẹ̀ wọ́n sì tún sọ di mímọ̀ látẹnu Priscilla yìí pé wọ́n ṣe bẹ́ẹ̀ gún ọ̀kan nínú àwọn ènìyàn náà lọ́bẹ̀lẹ́gbẹ̀ẹ́ kó tó di wípé wọ́n kó gbogbo wọn báyìí lọ sí báràkì náà wàyí o àwọn 4 ni wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún nígbà tí àwọn ọ̀pọ̀ mìíràn tán fi ara pa látàrí ìwàkuwà ọ̀mùtí awakọ̀ tó ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ náà tẹ́ ẹ̀ bá sì tún gbàgbé lánàá òde yìí náà lámúrú ìròyìn bẹ́ẹ̀ wá ní ìpínlẹ̀ Èkó yìí níbi tí wọ́n ti sọ di mọ̀ wípé awakọ̀ tó ti mu ọtí yóò kàn òun ló ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ara rẹ̀ ní orí afárá Ọ̀tẹ́dọ́là ní ìpínlẹ̀ Èkó ọ̀hún lánàá òde yìí lẹ́ni tí wọ́n lé wa ọkọ̀ náà ní ìwàkuwà látàrí àmupara ọtí èyí tó ti mu. Wọ́n ti gbé ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Imo ti pa lẹ́yìn tán kẹ́fìn pé ilé ẹjọ́ náà ló ṣeé ṣe kó dàwó lulẹ̀ lójijì. Ilé ẹjọ́ gíga tí wọ́n pè ní Oputa High Court tó wà ní Owerri ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ gbé tìpa báyìí fún bí ọ̀sẹ̀ mélòó kan látẹnu ẹni tó jẹ́ alága fáwọn elétò ìdájọ́ ẹ̀ka ti Owerri Barrister Chris Ntuge ó ní ó fi ìròyìn náà tó fi léde síta nínú ìta ṣe àfihàn fídíò rẹ̀ fún yín níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn ti ń fi ọ̀rọ̀ yìí wẹ́lọ̀ fún àwọn ìjọba ìpínlẹ̀ Abia yìí láti ọjọ́ tó ti pẹ́ fún àwọn ìjọba ìpínlẹ̀ Imo láti ọjọ́ tó ti pẹ́ nípa pé kí wọ́n ṣe àtúnṣe ilé ẹjọ́ gíga náà èyí tí wọ́n ṣe ní àlàyé pé lánàá òde yìí lásìkò tí ìgbẹ́jọ́ kan lọ lọ́wọ́ níṣẹ́ làwọn ń gbọ́ dídùn ara ilé náà tó ń ṣe bí ẹni wípé ó fẹ́ yàwó lulẹ̀ ó ní bí àwọn bá ti wọlé báyìí níṣẹ́ làwọn máa ń bọ́ wíìgì orí àwọn àti aṣọrun àwọn kalẹ̀ nítorí kò sí fáànù bẹ́ẹ̀ ni kò sí èsì tó lè fẹ́ lálálá sí àwọn ooru ní gbogbo ìgbà ó ní gbogbo èyí làwọn ti ṣe ní àlàyé fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọn kò tí ì rí nǹkan kan ṣe sí i ṣe kójú sì má rí bí gbogbo ara báyìí òun náà ní ogun rẹ̀ pẹ̀lú bá ṣe ń kẹ́fìn pé ó ṣeé ṣe kí ilé ẹjọ́ yìí kó dàwó lulẹ̀ lọ́sàn-án kan òru kan ìdí rèé o tá a fi sọ di mọ̀ wípé kí wọ́n gbé ilé ẹjọ́ náà tì pa kó tó di wípé àtúnṣe yóò wáyé fídíò náà rèé ẹjá gbọ́rọ̀ látẹnu alága wọn náà. The building was vibrating. I have made call to the Chief Registrar of the High Court to confirm if the story is correct. And she confirmed that the Honorable Milord Onyuku informed her of the incident. And I also heard this morning from another judge that 2 days ago, same happened while the court was sitting. And this issue has been lingering. Even before this building was put in use, there were a lot of complaints about the structural defects in the building. And we complained and nothing happened. As our last 2 weeks, when the governor had a media chat, I informed the governor that this building is in bad shape. The governor confirmed that he had received that complaint and that he will be sending engineers to come and do an integrity test on the building. But up to today, nothing has happened. We cannot risk our life in the name of going to court. So we are saying for now we should suspend, at least for 1 week, the use of this building until the proper thing is done. What is the proper thing to be done? Let experts come and certify integrity test that this building is fit for use. We cannot risk our life, like I've said before. 1 week will not kill us.
let us suspend activities in this particular building until that is done. We are giving this warning. Let it be on record that Nigerian Bar Association Owerri branch has warned lawyers and litigants that it is risky using this building as it is now. That is why we are complaining that a chief judge should be appointed for Imo State Judiciary. Yes. A situation where we don't have a chief judge going to 3 months now is not acceptable. Yes, sir. Let all well-meaning Imolites say something about this. We cannot remain like this. The authorities know that it is not good for an arm of the government to remain without a leader. And that is what is causing all this problem. Who do you complain to? There are a lot of things to complain. You cannot walk through this staircase during the day without your torchlight. Yes. Everywhere is dark. We've complained that there should be rechargeable light on the staircase. Judges are not sitting. Judges will rise because they don't have light to sit. No ventilation. You remove your wig and gown because there is no fan. Nothing is working. So this building for now is unsafe. And that is the position of the bar. Is that our position? Yes. Thank you very much. Thank you, Mr. Chairman. Ebi ló ń pa mí tó jẹ́ kí n jí àpò ìrẹsì àti àgbàdo gbé. Ẹ dákun ẹ foríjì mí. Ọlọ́dẹ tí wọ́n fi sọ ilé ló sọ èyí di mímọ̀ níwájú ilé ẹjọ́ májísírèètì l'Àbújá. Muhammadu Yunusa tó ń gbé ní agbègbè Dawaki ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá òní ń káwọ́ pẹ̀yìn lójọ́ níwájú ilé-ẹjọ́ májísírèètì tí ń bẹ ní Kubwa tí ń ṣe olúlulẹ̀ yìí ní Àbújá lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí àpò ìrẹsì àgbàdo àpò ìrẹsì kan àti àpò ìrẹsì àgbàdo ní ilé ọ̀gá rẹ̀ lásìkò tí ọ̀gá náà tí kò sí nílé. Nínú àlàyé Muhammadu Yunusa ó sọ dímọ̀ wípé òṣìṣẹ́ ilé ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ èyún Ali Janja ó ní òun jẹ́ tó ń sọ ilé ọ̀hún ó ní ṣùgbọ́n nígbà tí ọ̀gá òun Ali Janja yìí tó ṣe ìrìn àjò lọ sí ìpínlẹ̀ Kaduna níṣe ni àwọn ọmọ rẹ̀ wọn kò fún òun ní oúnjẹ ní gbogbo àsìkò náà tóun fi wọlé láti lọ gbé àpò ìrẹsì àti àgbàdo kan kí òun lè máa rí nǹkan jẹ. Ó ní kì í ṣe pé òun jí gbé láti tà á. Ẹ dákun òun jẹ̀bi ṣùgbọ́n ẹ foríjì mí kẹ́ ẹ sì ṣàánú fún mi torí pé ó ti di ọjọ́ 19 tóun ti lò ní àtìmọ́lé àwọn agbófinró kó tó di wípé ìgbẹ́jọ́ ó padà wáyé báyìí. Ó ní ebi ló sùn débẹ̀ o kì í ṣe pé òun fẹ́ ta ìrẹsì tí òun jí gbé ọ̀hún. nínú etí adájọ́ Oyèpéjú Mustapha tó fi sọ di mímọ̀ pé bó tiẹ̀ gbà pé ó jẹ̀bi tó sì ti rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ yìí láti ṣe àforíjì fún ọ ìdájọ́ mi rèé o yóò lọ sí ọgbà ẹ̀wọ̀n fún odidi oṣù 2 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára ó sì tún wo onídùúró kan tí yóò dúró fún ọ torí pé ó tún máa ṣiṣẹ́ ọ̀hún ní gbogbo agbègbè ilé ẹjọ́ yìí náà ni onítò bá wá rí onídùúró a jẹ́ wípé a tún fi oṣù kan gbáko a fi kún ọgbà ẹ̀wọ̀n èyí tí ó lọ ní ìdájọ́ mi rèé court arise. Ṣé Yorùbá ló ní kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ oge màdé fìlà gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú tó bá ti ń di bẹ́ẹ̀ bàbá sí òsì nǹkan láyé ń bi ní léèrè. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí nígbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì kó tó wá dìgbà náà ńkọ́. Orúkọ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́ àmọ́ fayọ̀ àtire àti ìdùnnú pàdé ara wa láìpẹ́.